Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin èèyàn mi nílé, ṣé àlàáfíà lẹ wà? Orúkọ mi ni Oluwatoyin òkí, ọmọ Ọlọ́run pọ̀ mí, ọmọ arẹ́rùnrẹ̀rún, ọmọ amépo yọrun mi, ọmọ ahúnni ọmọ tòun tó bodì rẹ́. Ẹ káàbọ̀, ṣé ẹ gbádùn mi bẹ́ẹ̀ yẹn? Èmi náà ní gẹ́gẹ́ bí mo ṣe sọ, Oluwatoyin òkí. A bí mi ní ilẹ̀ Zaria, mo dẹ̀ dàgbà sí ilẹ̀ Sokoto. Mo lọ primary school, secondary school mi ní Sokoto náà ni mo ti lọ. Then mo ka ilé ìwé gíga ní Ahmadu Bello University. Mo dẹ̀ ka ẹ̀kọ́ English language, BA English, Bachelor of Arts in English language ni mo kà. Ní ọdún 1999 ni mo graduate ní school. Wọ́n bí mi sí ilé onígbàgbọ́. Ọmọ mẹ́rin la jẹ́ nílé mi. Èmi nìkan dẹ̀ ni obìnrin tó wà nílé mi. Àwa mẹ́rin la jẹ́. Well, iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọdún yìí ni mo bẹ̀rẹ̀. Ọdún 2016 yìí ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mo wà lára àwọn presenters tuntun tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí Orisun TV. Bó ṣe ń lọ ní ètò tí mo bá wọn darapọ̀ lórí rẹ̀, òun náà dẹ̀ ni ètò àkọ́kọ́ tí mo ṣe lórí Orisun TV. Bó ṣe ń lọ. Láti ìgbà tí mo ti darapọ̀ mọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí, mo ti kọ́ ẹ̀kọ́ gidigidi gan. Mo kọ́ ẹ̀kọ́ wípé ẹni tó bá ń ṣiṣẹ́ yìí ó gbọ́dọ̀ máa jèbùrẹ́ ni o. Èèyàn gbọ́dọ̀ máa ní ìdáríjì, èèyàn dẹ̀ gbọ́dọ̀ máa ní sùúrù, èèyàn dẹ̀ gbọ́dọ̀ máa ní ìwà pẹ̀lẹ́ láti fi lè dàgbà nínú iṣẹ́ yìí. Ẹni tí ò bá níwà pẹ̀lẹ́, tó bá ń ṣègbéraga tàbí tí ò níwà ìdáríjì, because èèyàn púpọ̀ oríṣiríṣi èèyàn là ń bá pàdé níbí báyìí. Ẹ máa bá ìwà oríṣiríṣi. Nítorí náà èèyàn gbọ́dọ̀ níwà ìrẹ̀lẹ̀ láti fi lè bá gbogbo èèyàn lò pọ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ̀kọ́ tí mo ti kọ́ níbí báyìí lélẹ̀. Iṣẹ́ tó bá wùyàn ṣe kò kí ń sì dojú kọ, ṣùgbọ́n àwọn nǹkan tíyàn lè wò bíi nǹkan tó dàbí challenges nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ni pé nígbà míì a máa ti dé studio látàárọ̀, èèyàn lè má ráyè ṣiṣẹ́, èèyàn lè má ráyè ya iṣẹ́, ó máa di lálẹ́ kó tó máa padà sílé. Ẹ dẹ̀ mọ̀ bí ọ̀rọ̀ Èkó ṣe rí, hold up, traffic, gbogbo èèyàn máa wọlé lálẹ́ and so on and so forth. Àwọn ni challenges tí mo ti bá pàdé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Orisun tẹlifíṣọ̀n, láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ níbí báyìí, mo rí wípé ó jẹ́ ibi tí wọ́n ti ń ran àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tuntun, wọ́n ràn wá lọ́wọ́ láti dàgbà. Wọ́n fún wa ní àǹfààní láti lè dàgbà nínú iṣẹ́ yìí. Mo sì gbàdúrà fún wọn wípé ibi orísun ayọ̀ wọn, ibi tí Orisun yìí, ibi tó ti sọ̀, Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. Bí wọ́n ṣe ń fún wa ní àǹfààní láti máa ṣiṣẹ́, láti máa mú ẹ̀bùn wa jáde, ilé iṣẹ́ yìí náà kò ní jóná lágbára Ọlọ́run. Nǹkan tí mo rí níbẹ̀ nìyí. Orisun TV ó dára púpọ̀ nítorí pé wọ́n fún wa ní àǹfààní láti ṣe iṣẹ́ wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Èrò tí mo ní ní ọkàn mi nípa iṣẹ́ yìí ni wípé ní ọjọ́ iwájú màá ní ìfẹ́ kémi náà kó ní ètò tèmi lórí tẹlifíṣọ̀n tí màá máa sọ àwọn ọ̀rọ̀, àwọn ètò tó yẹ pé ó máa mú ọgbọ́n jáde wá, tó máa kọ́ àwọn ọ̀dọ́, àwọn tó ti wà nílé ọkọ, gbogbo àwọn ètò tó bá dáradára lọ́jọ́ iwájú. Mo ní ìfẹ́ láti ní ètò tèmi náà, ètò tó máa mú ògo bá àwa obìnrin, tó sì máa gbé orúkọ wa yọ. Láti oṣù September tá wà yìí, ẹ̀yin èèyàn wa gángan máa sọ o, ẹ máa gbáradì nítorí pé kíni, láti ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí, àwọn ètò dáradára, àwọn ètò tuntun, àwọn ètò tó jẹ́ pé tẹ́ bá wò báyìí ó máa múnú yín dùn ni, ara yín máa yá gágá ni, òun là ń gbé bọ̀ fún yín. Ó múnú mi dùn, ó mára yá gágá. Orisun, ó múnú wa dùn sẹ́, ó mára yá gágá. Ẹ wò,
ẹ máa gbà ó ń gbóná fẹlifẹli ni à ń sè lọ́wọ́lọ́wọ́ báyìí bí àmàlà ni lórí iná nínú oṣù kẹwàá. Ẹ máa bá wa ká lọ, ẹ máa bọ̀ ẹ wá wò wá kẹ wá rí àwọn ojú tuntun nínú Orisun TV, àwọn different topics, àwọn ọ̀rọ̀, àwọn nǹkan tó máa mọ́gbọ́n dání tí à ń mú bọ̀ fún yín nínú oṣù kẹwàá. Ẹ máa bá wa ká lọ.